with more than 56 IC titles across the Southwest states and beyond, with many local, national and international awards. In 2018, our leader was conferred with a prominent traditional Yoruba title, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land, Ìbà Gani Adams. Ayé àtàwọn tó tẹ̀lé súnmọ́ ẹ̀ ó fi níwọ̀n ṣẹlẹ̀ lórí òkú ó sì gbé kalẹ̀ sórí àwọn ìṣàn omi. Tani ògbóró kò lú alọ́ àbí tani òdó sí mọ́ni tó lọ́ mímọ́ àtẹ̀yàfó ẹni tí kò gbọ́dọ̀ rẹ̀ sókè sásán tí kò sì dúró àìtàn. Òní òrí kúkú gbà lọ́wọ́ Ọlọ́run àti òdodo lọ́rùn gbala rẹ̀. Èyí ni àwọn tí ń sàfẹ́rẹ́ rẹ̀ tí sàfẹ́rẹ́ Ọlọ́run Jákọ́bù. Ẹgbẹ́ orin sókè ẹnu kájọ ògbó sókè ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó sọ̀kalẹ̀ sáàrin wa lónìí. Tani ọba ògo yìí olú àwọn ọmọ ogun náà ni ọba ògo láé àti láéláé. Akọ́dá ayé Ọlọ́run ọba ní májẹ̀mú ọba tó tẹ́lẹ̀ bí ẹni tí aṣọ. Ìjìnlẹ̀ tí a tó fara tì bí òkè ọba tó mímí tó ní gbogbo ògo ara mi ẹ̀rí abánimúlẹ̀ má dání gbogbo tí èlò ọkọ̀ fara òní tó kù. Ọba lò nílò ọba tó ń gbọjọ́ ikú àìkú àìsá ìdùbàjẹ́ Ọlọ́run ọba tí ń fọba jẹ. Ìgbénu mọ́dí asọ́lá alámọ̀ tí mo rí ẹ̀dá Ọlọ́run gbogbo àwọn ẹ̀mí àwọn wòlíì. Mo pè ọ́ lónìí gẹ́gẹ́ bí ọmọ aláṣẹ torí pé ní bá jẹ́ tí ọba yóò gbẹ́ lójú máa ń ti o. Mo sì gbojú òkè onítàwọn èèyàn yóò bá rí sàmì àti iṣẹ́ ìyanu kí ó gbàgbọ́ pé wọ́n ní Ọlọ́run. Olúwa tó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tó wá síbà ní wákàtí ọ̀wọ̀ yìí ní orúkọ Jésù wa ìbàjẹ́ ó tán ní ayé wọn. Mo fi bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò síwájú ní wákàtí ọ̀wọ̀ yìí. Agbára tó fi fún ìránṣẹ́ náà agbára náà májèó dágbére fún. Agbára tó fi fún àwọn tí wọ́n àgbà wọn nì tó ṣe àṣepé àti àṣeyege. Agbára tí bàbá náà fi kọ́ wa dé ilẹ̀ ìlérí. Mo bẹ̀bẹ̀ fún wáṣáàtì àkókò yìí nítorí pé o sọ pé ká béèrè oní òsì fi fún wa oníkàtọ̀lẹ̀kọ̀ oní òsì sí. Olúwa tó bá rí bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ fún àkọ̀tún agbára èyí tí ń jẹ́ èmi ní máṣe bẹ̀rẹ̀ ní orúkọ Jésù Olúwa fún bàbá náà. Gbogbo àwọn lọ́balọ́ba tó tún wá ní wákàtí ọ̀ ní orúkọ Jésù Olúwa dúró tì wọ́n. Agbára èyí tó mú ní ìjọba ní òwúrọ̀ tó wá mú ní ìsẹ̀sí lálẹ́ májèó jẹ́ tàwọn ọba yẹn. Gbogbo onítọ̀kọ̀ tó wá síbẹ̀ ní àkàtí ọ̀wọ̀ ní orúkọ Jésù Olúwa súre fún wọn. Gbogbo ọdún náà yìí tá a tún á ṣe ní wákàtí ọ̀wọ̀ ọdún yìí tá a ṣe ní wákàtí ọ̀wọ̀ ní orúkọ Jésù. Ẹni tó jẹ́ olórí náà tó ti bẹ̀rẹ̀ ọdún náà àti ṣe èyí tó kọjá àtúnṣe yìí ní orúkọ Jésù. Ogun tó ṣẹlẹ̀ sí ẹ̀dá yìí tí a fi ní ṣe ìtọ́jú èyí tó ń bọ̀ bàjẹ́ jẹ́ tiwa. Olúwa dúró tì wá. Nítorí pé dídó gbọdọ̀ ta lórúkọ ilẹ̀ ẹ̀fùfú lórúkọ afẹ́fẹ́ jìbọ́ lómi lórúkọ omi. Àwọn ìránṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta wọn jọ ń ṣiṣẹ́ papọ̀ ni. Àwọn ìránṣẹ́ mẹ́ta mọ̀ pé lónìí orí kọ̀ọ̀kan tó wà ń báyìí lónìí ẹ má ṣe gbàbọ̀dé fún wọn. Ẹgbẹ́ ẹni tó lò gbọ́ rẹ̀ bò di ọ̀run. Kárí ọ̀ka tó rí kú Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín.
Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Bóyá gbé fága, gbé fága, gbé fága jòlílì, gbé fága, gbé fága fálàbọ̀, gbé fága, gbé fága lọ́wọ́ ń gbéga, ìfága náà máa dé àkápò. Elédùmarè ìbàlẹ̀ ni o, akọ́dá ayé ìbà o, aṣẹ̀dá ayé ìbà, tẹ̀dúmọ́lẹ̀ àwọn òde ìlà rẹ̀ ìbàlẹ̀ ní báyìí o, àràbà ló túfẹ̀ ìbàlẹ̀ ní báyìí o, oṣù ìlú yìí ìbà, àjẹ́ ìlú yìí ìbà o, kábíyèsí ọba Akínlọ́wọ̀ oníṣàṣà òṣàdá kingdom ìbàlẹ̀ ní báyìí o, gbogbo ẹ̀yin orí adé tó wà níjókòó ìbà ilé ní báyìí o. Ìbà bàbá wa Ìbà Abíọ́dún Ìgè Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá land ìbà ilé ìbà yìí àbáwọ̀dá kì í dá tiẹ̀ kó má ṣe tótó lè bá ti dúbalẹ̀ ilẹ̀ ńlá ló fún mi o gbogbo ẹ̀yin kábíyèsí tẹ̀ wá síbí lónìí ayọ̀ lẹ máa bá lé o ẹ̀ ní fi ti yín ṣe tẹlòmíì o kábíyèsí ọba Akínlọ́wọ̀ ẹ ti sọ bí ọdún yìí ṣe ẹ ní ìta tọmọ o nípa lórí wa máa lé àwọn olórí wa lé aborí wa bìtìbìtì àgbà tọwọ́ àlàbòsù ẹni tó ti bí kò ní ẹ̀kú bàbá wa di 15 Ààrẹ Ọ̀nà Kakanfò àdéhùn ayétí o ibà kì í sọdún lóòbò ọ̀gá wa Ààrẹ Ọ̀nà Kakanfò lè Yorùbá ẹ̀ ní sọdún. Akínrógun Ààrẹ Ọ̀nà Kakanfò Alhaji Kọ́sí Mamsat àdéhùn wọ́n bá lọ́ọ́rẹ́ wọ́n bá bọ́ọ́rẹ́ ìwọlẹ́lẹ́gbára ló gbẹ́lẹ́gbára ró òní wó oṣù ọ̀dàrà ẹlẹ́gbára là ń bọ́ lónìí ẹlẹ́gbára á tò wá o àwọn ìyá mi ló lówó oṣù ọ̀dàrà ló pé Ìbà Abíọ́dún Ìgè Adams lọ́dún yìí wọ́n pín ajé òtí yín fún yín ilé tó ti wà lọ́wọ́ yóò ní bọ́ kábíyèsí oníṣàṣà kò ní bọ́ o lágbó alẹ́ ìgbà ìbí sọmọ àdúgbò yẹn o ifá pé alága gíga adéáfẹ́sù ọ̀dàrà ó máa fi iṣẹ́ tirẹ̀ sílẹ̀ tẹ̀lé ẹlẹ́ni ló ń bá kiri alága gíga èso àgbèwá o elégbèjì àdó alága gíga ó pé alága gíga. Alága gíga èṣù àgbèwá o elégbèje àdó alága gíga ọ̀dàrà àgbèwá o elégbèje àdó. Báwo rí kọ́ ọ̀gbọ́dọ̀ ṣe bọ́? Báwo la kàlà àwọn gbọ́dọ̀ ṣòro alága gíga.
gbogbo ìwúre tí àwọn ní ọdún yìí 2024 á mọ̀ wá àní pọ́dún jẹ ọdún òní pa á jẹ oníṣàfọ́ọ̀fù ṣàṣà ẹ̀ní pọ́dún jẹ ọdún òní pa á jẹ orí àpèjẹ ẹjọ́ kò tí kò ní táyìdì ikú akébi eku ẹyẹ akébi ẹyẹ ọmọ ènìyàn fọ búrọ́kìlì aboyún lábúwẹ́rẹ́ ògbà tọwọ́ àlàbòsù gbogbo ẹ̀ kábíyèsí ẹ wá síbi ọjọ́ tòní ayọ̀ rẹ bọ́ wá pẹ̀lú ìrẹ́ padà sílé yìí ipò ní parí àrùn ní gbẹ̀rẹ̀ àdúgbò tẹ jókòó sí ẹni ọ̀ka ọ̀rọ̀ yóò dayọ̀ ẹ máa sọ èké kó mago lẹ́nu ayé òní kó lẹ́nu yín gbogbo ẹ̀yin olóyè lóye tẹ wá síbi lónìí baálẹ̀ tẹ wà bí ní ọjọ́ tòní ẹ wá pẹ̀lú ayọ̀ pẹ̀lú ìrẹ́jọ padà sílé yìí wá kí ọ̀gá mi ibà rẹ Abdulganiyu Abíọ́dún Gàlọ́ kíkà fún ẹnu ẹ gbó ẹ tọ́ ẹ fọ́ pawú ẹ fẹ́ ìjọba ikú èpè lágbára ikú òní parí àrùn ní gbèrè ẹ ní fọlọ́jú ẹ ní fọ́lìta ilẹ̀ gbé òní yọ̀ yín ẹnikẹ́ni láyà rẹ̀ dì mọ́ ayé òní mọ́ kò ní mọ́ mọ́ ẹ máa wí ẹ máa sọ bẹ́ ẹ bá rí ẹ máa rí bẹ́ ẹ bá sọ ẹ máa rí sọ bẹ́ẹ̀ ni ó ṣe rí yóò rí bẹ́ẹ̀ yóò jẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ ṣe ọdún yìí pẹ̀lú wọn akábíyèsí lẹ́jọ̀ ṣe ọdún tí ń bọ̀ ẹ̀rì wo ṣe ẹ̀rì láàbíà ṣe ẹ̀rì mọ́gbùgbù ṣe àti gbogbo ọmọ ẹgbẹ́ lọ́kùnrin lóbìnrin tí a wá síbi ní ọjọ́ tòní sí ìlú ṣàṣà ẹ̀wọ́ àgbàláyọ̀ ẹ̀rẹ̀lẹ́wà lọ́dún tí ń bọ̀ wọ́n ní àpèpáàrọ̀ sùn wò ní pààrọ̀ yìí àpèpáàrọ̀ ká bàbá wò ní pààrọ̀ yìí o ẹ máa sọ Abdulkasim Amusad tó jẹ́ ìwọ lọ jẹ́ olórí gbogbo akọ́nẹ́tọ̀ tó wà ní àlùmọ̀sọ̀ mẹ́fẹ̀ẹ̀fà ẹ̀sìn ọdún yìí ẹ̀sìn tí ń bọ̀ ẹ̀rù ló ṣe ẹ̀rù àfíà ṣe ẹ̀ní ṣìṣe ẹ̀ní ṣìjẹ ẹ̀ní ṣìmú ibi ẹtí ń dẹ́tẹ́ ẹtí ń mu kẹ́lẹ́ kọ̀ọ̀kan ti ń rówó ayé òní takùn nínú àbẹ̀ lórí bẹ́ẹ̀ yọ̀ọ́ jẹ̀bẹ́ o àbí 24 àbùkù kọ̀ọ̀mìlà ètí mo yóò di àṣẹ bí iye wá bá gẹ́ra èdè ìgbà abuyárè ìṣọ́ àjọkọ̀ máa yẹ tó bẹ́ẹ̀ ni ó ṣe rí olóhùn tó máa rẹ olóhùn tó máa rẹ olóhùn tó máa rẹ ẹ ti wí ló ti wí ẹ ti wí. Thank you. Àtẹ̀wọ́ Òdùà àṣẹ ìjókòó nù. Sallu ala nabiyil karim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih lima ughliqa wal yatim liman sabaqa. Nasirul haqqi bil haqqi wal hadi illa siratal mustaqim. Wa ala alihi wa qadri wa biqdaril azim.